Gbogbo òpópónà wa ló kún fún ọkọ̀ oríṣiríṣi, tírélà, dánfó, bọ́ọ̀sì, oríṣiríṣi ni àwọn ọkọ̀ tó wà lórí òpópónà wa. Gbogbo àwọn ọkọ̀ yìí ló ń lo bẹntiró tí a mọ̀ sí petrol tàbí dísù. Bíntín láàrin wọn díẹ̀ kékeré ló jẹ́ electric car. Èéfín tó ń jáde lára àwọn ọkọ̀ tí ó ń lo bẹntiró yìí ó ń ṣe àkóbá fún ojú ọjọ́. Àkóbá tí èéfín yìí ń ṣe ó lè padà pa gbogbo ayé lára tí a ò bá ṣe nǹkan nípa rẹ̀. Ohun mẹ́ta la lè ṣe tí a bá fẹ́ dín àkóbá tí èéfín ara ọkọ̀ tí ó ń ṣe sí ojú ọjọ́. Àkọ́kọ́ ni pé tí ibi tí a bá ti ń lọ ò bá ti jìnnà jù, ẹ jẹ́ kí a fẹ́ ẹsẹ̀ wa rìn. Yàtọ̀ sí pé à ń dín àkóbá yìí kù fún ojú ọjọ́, àwa náà yóò jẹ́ ká lókun àti agbára tí a bá ti rìn. Ẹlẹ́ẹ̀kejì ni pé kò di dandan ká gbé ọkọ̀ sọ́nà. Àwa márùn-ún lọ sówó à ń bẹ̀, à ń lọ síbì kan náà. Kò di dandan ká gbé ọkọ̀ márùn-ún sí títì. A lè jọ parapọ̀ ká bọ́ sínú ọkọ̀ ẹyọ kan, ká gbé ọkọ̀ ẹyọ kan lọ. Kò sí ohun tí ó fi pa wá lára. Yàtọ̀ sí pé kò sí ohun tí ó fi pa wá lára, àti ń dín àkóbá tí àwọn èéfín ara ọkọ̀ wa yóò ṣe sí ojú ọjọ́ à ń dínkù ni. Ẹlẹ́ẹ̀kẹta ni pé tó bá ti ṣeé ṣe kò di dandan ká gbé ọkọ̀ jáde. A lè lọ wọ bọ́ọ̀sì, a lè wọ dánfó, a lè wọ márúwá. Kò sí tí èmi ò kí ń gbádùn láàrin wọn. Yàtọ̀ sí yẹn, BRT wà ń bẹ̀. Tí a bá ti ń wọ̀ tá pọ̀, à ń dín ọkọ̀ kù ní títì nìyẹn. Tá bá sì ti ń dín ọkọ̀ kù ní títì, à ń dín àkóbá tí èéfín ọkọ̀ yóò ṣe sí ojú ọjọ́ kù nìyẹn. Tí a bá sì ti ń dín àkóbá tí ó ń ṣe sí ojú ọjọ́ kù, èyí túmọ̀ sí pé à ń jẹ́ kí ibi tá à ń gbé tó jẹ́ ayé yìí, à ń jẹ́ kó dára sí i ju bó ṣe yẹ lọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa. Ẹ ṣé.